Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Ọdẹ ọdún bí gbogbo ọmọ Yorùbá ṣe dáadáa la bálé, ó ti wá dójú ẹ̀ báyìí. Ǹjẹ́ ẹ ti gbọ́? Gbogbo alamọ ọ̀gbẹ́ni yìí tí gbogbo ayé mọ̀ sí Rufai Oseni títí Arise TV. Fún àǹfààní ẹ̀yin tí ẹ lè ní pé bóyá ẹ mọ ọ̀gbẹ́ni òdú ni wọ́n o, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe àìmọ̀fó lóko. Fún àǹfààní ẹ̀yin tí ẹ rò pé ọ̀gbẹ́ni ta lélẹ̀ láti Arise TV. Gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe lọ, ọ̀gbẹ́ni yìí ó ń ṣiṣẹ́ ní Arise TV, iléeṣẹ́ ìròyìn tó jẹ́ pé wọ́n máa ń mú ìròyìn wá. Bí ọ̀gbẹ́ni ti ṣe wà yìí, ó jẹ́ ẹni tó jẹ́ wípé in fact ó jẹ́ akínkanjú èèyàn tó jẹ́ wípé tó bá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn èròǹgbà ẹ̀, tó bá bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú, kò kí ń fi kan bọ̀ kan, kò kí ń parọ́, ó máa ń sọ òótọ́ bó ṣe jẹ́ ni. Ó dẹ̀ máa ń bá àwọn olóṣèlú wí gidigidi. Ìwọ tó bá ṣe nǹkan tí ò da, ó máa pariwo ẹ̀ síta. Gbogbo àwọn olóṣèlú tí wọ́n ṣe nǹkan tí ò da, gbogbo wọn ló máa ń pariwo wọn síta. Ó ti yé yín. Ẹni tó jẹ́ pé kò kí ń fi ọ̀rọ̀ sí abẹ́ ahọ́n sọ ni ọ̀gbẹ́ni. Tó bá ti ṣe nǹkan tí ò da, ó máa tú ẹ láṣìírí. Ó ti wá yé yín báyìí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe rí o. Now, ọ̀gbẹ́ni tẹ́ ń wò yìí, ó ti sọ oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú tí kò yẹ kó máa ṣẹlẹ̀. Ẹ̀yin náà mọ gbogbo bí àwa ọmọ Yorùbá ta ṣe ń jìjàǹgbara fún orílẹ̀-èdè Yorùbá, tá a máa sọ pé nǹkan táwọn ìjọba ń ṣe ó kù díẹ̀ káàtó, irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú nǹkan tí ọ̀gbẹ́ni yìí tí ó ń ṣe rèé, ohun ò pariwo Yorùbá nation. Nǹkan tó nǹkan ń jà fún ni ẹ̀tọ́ ọmọ ènìyàn. Ìwọ ìjọba tó bá ti ṣe nǹkan tí kò tọ́, ó máa sọ jáde. Now, ọ̀gbẹ́ni yìí ti pariwo síta o. Rufai Oseni ti sunkún síta, ó ti pariwo pé àfi kí Elédùmarè kó ṣàánú òun ni o. Pé àwọn olóṣèlú gẹ́gẹ́ bó ti ṣe sọ, ó ní àwọn olóṣèlú yìí wọ́n ń lépa wọn. Bẹ́ẹ̀ ni, àti wípé Facebook àkáǹtì òun wọ́n fẹ́ tì pa, nítorí pé lórí Facebook àkáǹtì ẹ̀ yẹn, ibẹ̀ ló ti máa ń tú àṣírí àwọn ìka ènìyàn, àwọn tí wọ́n fẹ́ ìlọsíwájú ọmọ ènìyàn, ibẹ̀ ló ti máa ń tú àṣírí wọn. Now, ó ní pé àwọn olóṣèlú wọ́n ti pàdé àpòpọ̀ láti make sure pé àwọn Facebook wọ́n bà channel jẹ́, wọ́n yọ ìkànnì ẹ̀ dànù. Nítorí pé wọ́n believe wípé ọ̀gbẹ́ni yìí ó ń tako àwọn. Ìdí rèé, ọ̀gbẹ́ni yìí wá jáde, ó pariwo pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi o, ẹ ṣàánú mi o, wọ́n ti fẹ́ gba channel lọ́wọ́ mi o, àwọn ìjọba ni o, àwọn olóṣèlú ni o, wọ́n ti fẹ́ mú channel àwọn balẹ̀ o. Pé nítorí ìdí èyí, pé òun pe gbogbo àwọn olólùfẹ́ òun ní ẹ̀rọ ayélujára, àwọn olólùfẹ́ òun ní gbogbo social media, níbikíbi tẹ́ ẹ bá wà, lórí tẹlifíṣàn ni o, lórí rédíò ni o, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi. Ó lóun ní èèyàn 50,000 tí wọ́n máa kọ lẹ́tà sí Facebook pé ọ̀gbẹ́ni yìí kò ṣe nǹkan tí ó burú o, dáadáa ló ṣe. Pé àwọn ìjọba Nàìjíríà, àwọn ni wọ́n fẹ́ ba ayé ẹ̀ jẹ́, àwọn ni wọ́n parọ́ mọ́. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má gbé Facebook channel, ẹ má gbé wálẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni ti ṣe pariwo rèé o. Pé torí pé òun sọ òótọ́, òun tú wọn láṣìírí pé ìwà ìbàjẹ́ wọn ti pọ̀ jù, kó má ṣe irú ẹ̀ mọ́. Ìdí rèé tí wọ́n ṣe fẹ́ ba ayé òun jẹ́, tó fẹ́ tako òun, tó lọ report page òun fún Facebook. Àwọn Facebook gẹ̀dẹ̀rẹ̀ wọ́n á prepare àti mú àwọn Facebook page ẹ̀ balẹ̀. Ìdí rèé tó fi jáde pé kí gbogbo ọmọ ìlú kí wọ́n gba òun. Now, ẹ̀yin ọmọ ìlú, iṣẹ́ ti rí bó ṣe ń lọ. Ìwọ tó bá máa sọ òótọ́ ọ̀rọ̀ ń sìn pé o fẹ́ tú wọn ní àṣírí nǹkan ìwàkiwà tí wọ́n ń wù, ìwọ lọ̀tá wọn. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń pa ọmọ ìlú ní ìpakúpa,
tí wọ́n ń ṣe ọmọ ìlú tó ń ṣe wọ́n ní ìṣekúṣe, àwọn yẹn lọ̀rẹ́ wọn. Àwọn yẹn ni wọ́n máa jọ pera wọn jọ, tí wọ́n máa ṣàlàyé oríṣiríṣi fúnra wọn, tí wọ́n dẹ̀ máa wá ọ̀nà tí wọ́n fi máa dáríji àwọn yẹn, àwọn ẹlẹ́ṣẹ̀. Ṣé ẹ rí gbogbo nǹkan tó ń lọ nílùú báyìí? Ṣé kò tíì tó tí àwọn ìjọba yẹn máa mọ̀ wípé àṣírí àwọn ti tú ni? Ṣé àsìkò tíì tó tí gbogbo wọn máa mọ̀ wípé gbogbo ọpọlọ tí wọ́n ń lò làwọn èèyàn ti mọ̀? Àbí eléyìí á jáde á pariwo yín síta pé báyìí báyìí ni o, ìwà tẹ́ ẹ wò ò dá o. Ẹlòmíì á tún jáde síta á tún pariwo yín síta pẹ́yìn lọ̀tá aráàlú, oríṣiríṣi bẹ́ẹ̀ 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 lọ. Ṣé ó yẹ kó máa rí bẹ́ẹ̀? Ṣé ó yẹ kó máa lọ bẹ́ẹ̀? Ìdí rèé tó fi jẹ́ fàtẹ́ kò tiẹ̀ yẹ kó yà yín lẹ́nu mọ́. Tí wọ́n ṣe ń pa àwọn èèyàn lọ́tùn, tó ń pa àwọn èèyàn lósì tí ìjọba ò tiẹ̀, tí wọ́n ò ṣe bíi pé àwọn èèyàn tí wọ́n ń pa yẹn ọmọ ìlú ni wọ́n. Though a rí àwọn iṣẹ́ takuntakun tí ààrẹ orílẹ̀-èdè Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Kwara tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Kwara láìpẹ́ yìí. Ṣùgbọ́n ṣé ìpínlẹ̀ Kwara nìkan ló wà nílùú ni? Now, apart from that, nítorí wípé gbogbo ọmọ ìlú wọ́n ti jáde tán láti sọ òótọ́ síbi tó òótọ́ wà. Ẹ̀yin ti wá ní pé anybody tó bá sọ̀rọ̀ against yín, ẹ máa mú mọ́lẹ̀. Ṣé ó yẹ kó máa lọ bẹ́ẹ̀? Ìbẹ́yìn náà ti rí bó ṣe ń lọ sìn. Wọ́n máa pa àwọn ọmọ ìlú, wọ́n máa ṣe oríṣiríṣi fáwọn ọmọ ìlú. At the end of the day, wọ́n á tún máa bẹ̀ wọ́n pé ẹ jẹ́ ká settle. Láwọn tó yẹ kí ìjọba padà nù lójú ẹsẹ̀, ìjọba tún settle pẹ̀lú wọn. Ó máa ṣe o. Ìdí tá a fi ń pariwo pé no going back lọ̀rọ̀ yìí o. Ìbẹ́yìn náà ti rí gbogbo ẹ ṣe ń lọ. Ìdí tá a fi ń pariwo pé kí gbogbo ọmọ Yorùbá ká gbáradì, ká gbára wa lọ́wọ́ àwọn ará bí. Because bí gbogbo ẹ ṣe ń lọ yìí, ó tojú sí everybody. Kò yẹ kí ó máa lọ báyìí. Àbí? Kò yẹ kó máa lọ báyìí. Bí wọ́n ṣe ń pa kúkúrú, òun ni wọ́n ń pa gígùn. Èyí tó tiẹ̀ wá dùn wá jù ni bí wọ́n ṣe ń pa àwọn sójà. At the end of the day, àwọn sójà ikọ̀ náà tó bá ti mú wọn, àwọn sójà ikọ̀ náà wọ́n máa tún fi wọ́n lẹ̀ ni. Wọ́n máa náà we are acting upon directive. We are acting onto directive from the top. Wọ́n ti ní ká máa pa wọ́n. So nǹkan tá à ń ṣe nìyẹn. So tó bá ní kẹ́ wọnú iná, ẹ̀yin náà wọnú iná. Àwọn same people tán ní kẹ́ máa pa yìí, tán bá rí yín, wọ́n pa yín pakúpa. So kí wá ní problem wa? Kí ni problem wa nílùú yìí? Àfi kí Elédùmarè máa ṣàánú wa ni. Oòduà Nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni ànírín jù báyìí lọ lórí eléyìí. Àmọ́ abẹ́ o, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó. Ẹni tó bá lámábọ̀ láàní dé bá, kí Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.